nítorí ìbò tó súnmọ́lé àjọ Lastma tọrọ àforíjì lọ́wọ́ aráàlú. Àwọn òṣìṣẹ́ àjọ Lastma, ìyẹn iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípìnlẹ̀ Èkó, ti ń fi ọgbọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn olùgbé Èkó lórí gbogbo ìwà àìdáa tí wọ́n ti ń hù sí wọn látọjọ́ yìí wá. Nínú fídíò kan tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára làwọn èèyàn ọ̀hún ti ń jó sí orin olúayé fújì Alhaji Wasiu Ayinde Marshal kan tó kọ pé ewé oríjìn lajá, ewé oríjìn lajá, ẹni abáṣẹ̀ kó foríjì wá, ewé oríjìn lajá. Bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò dárúkọ ẹnìkan ní pàtó pé òun làwọn ń wá ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀, níbi àpéjọ tí kò sẹ́ni tó mọ ohun tí wọ́n ń ṣe níbẹ̀ ọ̀hún làwọn èèyàn yìí ti kó sí aṣọ iṣẹ́ aláwọ̀ omi ọsàn àti búráùn wọn ọ̀hún tí wọ́n ń jó tí wọ́n sì ń wárí láti fi ṣàmì ẹ̀bẹ̀ fún ìdáríjì. Ṣùgbọ́n táwọn èèyàn túmọ̀ orin wọn yìí sí ọ̀nà ibòmíì pé wọ́n ń bẹ àwọn aráàlú ni kí wọ́n bá lè fìbò gbé ọ̀gá wọn padà wọlé lásìkò ìbò tó ń bọ̀ yìí. Kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn òṣìṣẹ́ Lastma tí wọ́n pọ̀ rẹpẹtẹ lójú kan náà yìí kan lè ṣàgbékalẹ̀ ètò yìí láti tọrọ àforíjì ni tàbí wọ́n kàn mọ̀ọ́mọ̀ kọ orin yẹn láì ní ohunkóhun lọ́kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rí fọ́nrán ọ̀hún ni wọ́n ti túmọ̀ orin àti ìṣesí wọn nínú fídíò ọ̀hún sí ìbẹ̀rùbojo pé ìjẹ́ lè bọ́ lẹ́nu wọn tí gómìnà tó wà nípò Babájídé Sanwó-Olú kò bá ríbi wọlé ẹlẹ́ẹ̀kejì. Ṣé gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n kúkú ti ní ẹ̀rù ń bà tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ìgbà gbogbo ni wọ́n fi ń dúnkookò mọ́ wọn pé iṣẹ́ lè bọ́ lọ́wọ́ wọn tí wọn ò bá gbé Sanwó-Olú wọlé nínú ìbò gómìnà tó ń bọ̀ yìí. Àmọ́ ṣá o, Gbóyèga Akọsílẹ̀ tí í ṣe olùrànlọ́wọ́ gómìnà Sanwó-Olú lórí ètò ìròyìn ti sọ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà. Lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí ni gómìnà Sanwó-Olú tó wà lórí àlééfà láti inú ẹgbẹ́ òṣèlú APC yóò figagbága pẹ̀lú àwọn ojúgbà ẹ̀ bíi Abdulazeez Adédìran Jandor ti People's Democratic Party PDP, Gbádébọ̀ Rottweivor ti ẹgbẹ́ Labour Party, olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ African Democratic Congress ADC Fúnṣọ́ Dóátì àtàwọn mọ́kànlá míì. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.